ọmọ ilẹ̀ Yorùbá ó ní wọ́n ti wá ń fi ọ̀rọ̀ àti òye tí wọ́n hàn lórí bó ṣe jẹ́ pé olórí kábíyèsí ló wá jáwé oyè lé ìyá gbogbo lórí. Àwọn kan ní bóyá kò sí kábíyèsí nílé ni, ìyẹn Aláàfin. Àwọn kan ní bóyá àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́ ni pé oyè tó bá ti jẹ́ obìnrin ni ó fẹ́ jẹ́ o, aya kábíyèsí, olórí kábíyèsí ni yóò mọ jáwé oyè lé irú obìnrin bẹ́ẹ̀ lórí. Ìyẹn ni kò yé àwa làwọn ò tí ì lè sọ kankan nípa rẹ̀, ṣùgbọ́n iṣẹ́ ìwádìí wa ń lọ lọ́wọ́ láti mọ. Tí Olúwo kò bá ní òye nípa ẹwà àṣà tí kò sì ṣetán láti bu ọ̀wọ̀ fún àṣà tó sọ di ọba aládé, kó fi ìwà rẹ̀ mọ ní ìlú Ìwó àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nìkan, kó sì má gbé dé ìlú Ìbàdàn tiwa. Kò tọ́ sí Olúwo lẹ́nu pé kó máa tàbùkù sí àṣà àti ìṣe ilẹ̀ Ìbàdàn. Ajá dìgbòlugi ni, ó sì dàgbà ní ìlú Ìbàdàn, àmọ́ ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ kì í ṣe èèyàn gidi tí ìwà rẹ̀ kò sì dáa rárá. Tó bá tẹ̀síwájú pẹ̀lú ìwà yìí, á lọ gbé àwọn ìwà ìdọ̀tí rẹ̀ síta fún ọmọ aráyé láti rí. Ìyẹn ni èsì tí àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ nílùú Ìbàdàn tí wọ́n fi síta láti ṣe ìkìlọ̀ fún kábíyèsí ọba Olúwo tìlú Ìwó lérí ọ̀rọ̀ tó sọ nípa eégún Olóòlù nílẹ̀ Ìbàdàn. Ẹ̀yin gẹ́gẹ́ bí kí gbogbo ẹ̀yin lólùfẹ́ wa tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáláyé lórí ìkànnì wa, ìkànnì yín Otasansan TV. Ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wa kò ní di láṣẹ Èdùmàrè. Ìbànújẹ́ ó kéré ni, ó tóbi ni, kò ní jẹ́pin wa lágbára Adẹ́dàá. Àwọn àgbàlagbà wọ́n máa ń sọ wípé ọwọ́ tó bá ṣẹ́gun sí níjọba rẹ̀. Àwa àti yín àní ṣàṣe dànù, àní ṣàṣe rí, àní ṣàṣe jẹ. Ẹni ẹlẹ́ni kò ní kéré iṣẹ́ tá a bá ṣe. A máa lọ rí o, a máa bọ̀ rẹ̀ torí pé ìkọ́ kìí kọ́bálá, ìtàkùn kìí tàkùn kìí kéjò lẹ́sẹ̀. Àyín lọ, àyín bọ̀ lọ́wọ́ yẹnu. Fínní ládìẹ tó kó ẹ̀ máa bọ̀. Ibi kìí pè kan náà ọwọ́ dalẹ̀. Àwa àti yín a máa lọ rí, a máa bọ̀ rẹ̀. Àwọn ajogun wọn ò ní lágbára lórí ìṣẹ̀dá wa lágbára Adẹ́dàá. Ìtàjẹ̀ là ń wá, a ò ní pàdé tí ó jẹ wá o láṣẹ Èdùmàrè. Gẹ́gẹ́ bí ìṣe wa, ẹ jẹ́ kí n kọ́kọ́ mú fídíò kan wá fún yín ná. Ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúwo tilẹ̀ Ìwó, ọba Abdulrasheed Adéwálé Àkànbí Olúwo tilẹ̀ Ìwó, ọ̀rọ̀ tó sọ nípa egungun Olóòlù tó dìrantò. Ẹ jẹ́ kọ́kọ́ mú wá fún yín ká tó tẹ̀síwájú. Ní tá a fẹ́ mú wá pọ̀, á mẹ́nuba ọ̀rọ̀ tó jáde láti ààfin kábíyèsí ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé Aláàfin tìlú Ọ̀yọ́ lórí fífi ènìyàn joyè ní Ọ̀yọ́ Aláàfin, ìyá gbogbo tilẹ̀ Ọ̀yọ́, tó jẹ́ pé olórí kábíyèsí òun ló jáwé oyè lé ìyá gbogbo lórí. Kí làwọn èèyàn wí, kí làwọn èèyàn sọ, á mú wá fún yín. Bákan náà kábíyèsí ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà, bàbá sọ̀rọ̀. Kí ni bàbá wí lásìkò tí ẹni tí í ṣe aṣípa nílùú Ìbàdàn tí wọ́n ṣàbẹ̀wò sí kábíyèsí ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà nílé wọn tó wà nílùú Èkó? Kí wá lọ̀rọ̀ tó jáde látẹnu bàbá kábíyèsí ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà? Á mú wá fún yín tí àjọgbọ̀, ṣùgbọ́n ju gbogbo ẹ̀ lọ, ẹ jẹ́ kọ́kọ́ mú ọ̀rọ̀ tí mo ní kábíyèsí Olúwo tilẹ̀ Ìwó, ọ̀rọ̀ tí mo ní wọ́n sọ nípa egungun Olóòlù ká tó wá tẹ̀síwájú. Ẹ má tì lọ o, a sì wà lórí ètò, à ń padà bọ̀, ẹ kú kalẹ̀. Tẹ́ ẹ̀ gbọ́ mi o,
àṣà tó bá bá human right mu tó ń violate human right èmi tí mo sọ constitution I should not be part of n gbọ́dọ̀ àṣà tí ó bá ti jẹ́ pé yóò máa pa ọmọ lára àtijọ́ tẹ́ ẹ bá ń ṣe àtijọ́ ìṣèṣì mọ́ ẹ wo orú olóòlù tó wà nìbàdàn tí ń sọ pé obìnrin ò gbọ́dọ̀ jáde tó bá jọ́dọ̀ tèmi irọ́ ni olóòlù tó ń róbìn obìnrin gbénú ìlú tó o bá ti fẹ́ róbìn tí ń gbénú ìlú níbo ni kó o ti lọ máa gbólóòlù rẹ nínú gbó kò bá constitution mu it is criminal àwọn ẹgbẹ́ ẹnkì ọba mọ́lẹ̀ tí ì ṣe ẹgbẹ́ yẹn ló fi jẹ ọba gómìnà ní máa jẹ ọba. mo lérò wípé ẹ̀yin náà ti gbọ́ ọ̀rọ̀ tí kábíyèsí ọba Olúwo tilẹ̀ wò ọ̀rọ̀ tó sọ nípa egungun olóòlù òun náà lẹ ti gbọ́ yẹn ṣùgbọ́n àwọn àgbààgbà ilẹ̀ Ìbàdàn wọ́n ti fún kábíyèsí Olúwo tilẹ̀ wò lésì ọ̀rọ̀ kí wàá ní èsì tí wọ́n fún kábíyèsí ọba Olúwo tilẹ̀ wò kí n tó mú wá fún yín ẹ jẹ́ ká mọ̀ sọ fún yín pé ẹ̀yin náà láǹfààní oore ọ̀fẹ́ láti ṣe ìkéde àti ìpolówó ọjà yín lórí ìkànnì yìí lórí ètò tá a pè ní ìwòye ọ̀rọ̀ kí a fọn rere ká polongo ká polówó iléeṣẹ́ yín fún àwọn tó nílò nǹkan tẹ́ ń ṣe fún àwọn tó nílò okòwò tẹ́yàn láàyò fún àwọn tó nílò iṣẹ́ tẹ́ ń ṣe níléeṣẹ́ yín báwo lẹ ṣe fẹ́ sí ẹ pè wá ẹ jẹ́ ká jọ sọ̀rọ̀ papọ̀ kí a jọ gbéra wa lárugẹ ọ̀pọ̀lọpọ̀ àwọn tí wọ́n ń polówó tí wọ́n ń fọn rere tí wọ́n ń ṣe ìkéde iléeṣẹ́ àtòkò wọn lórí ètò yìí lórí ìkànnì yìí òun ni wọ́n ń dúpẹ́ tí wọ́n ń fi ògo fọbẹ Elédùmarè ẹ̀yin náà darapọ̀ máwọn olóríire tí ó jẹ́ yìí pé wọ́n ń dúpẹ́ lẹ́yìn tá ń ṣe polówó lórí ètò yìí ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tẹ́ fi pè wá bá wa sọ̀rọ̀ òun náà lẹ tí ń wò lójú móhùnmáwòrán yín yẹn kí ẹ pè wá kájọ sọ̀rọ̀ papọ̀ ẹ sì má gbàgbé láti bá ní subscribe sórí ìkànnì yìí ẹ̀yin tẹ́ ẹ bá ti subscribe tẹ́lẹ̀ kẹ́ ẹ bá ní tan notification bell ìyẹn aago rán mi létí kẹ́ ẹ lè máa láǹfààní láti máa rí wa wò láti máa gbọ́ wa lóòrèkóòrè tá a bá ti mú tuntun wá fún yín lórí ìkànnì wa bákan náà ẹ bá ní pín kẹ́ ẹ sì máa bá ní like àwọn programs tí a bá ti mú wá lórí ìkànnì yìí ẹ wá jẹ́ kí n mú ohun tí ìròyìn sọ ohun tí ìròyìn kọ nípa èsì ọ̀rọ̀ tí àwọn àgbààgbà nílẹ̀ Ìbàdàn tí wọ́n fún kábíyèsí Olúwo tilẹ̀ wò lórí ọ̀rọ̀ tó sọ sí eégún olóòlù ẹ jẹ́ kí n mú wá fún yín ìròyìn ní ayẹyẹ ọdún egúngún olóòlù ti gbéra sọ fún ti ọdún 2025 ní ọjọ́ ajé ọjọ́ kejìdínlógún tí yóò sì wáyé títí di ọjọ́ kọkàndínlọ́gbọ̀n oṣù keje ìjọba ìpínlẹ̀ Ọ̀yọ́ ti wá kéde bí ìrìn àjò gbajúgbajà eégún Ìbàdàn náà yóò sì lọ tí yóò sì lọ káàkiri ìlú ní ìlú Ìbàdàn àwọn agbègbè kọ̀ọ̀kan nílùú Ìbàdàn àwọn agbègbè tí olóòlù yóò dé nílùú Ìbàdàn ní ìjọba ti kéde síta láti ṣí àwọn èèyàn létí pàápàá àwọn obìnrin èyí ló wà nínú àtẹ̀jáde kan tí ẹni tí í ṣe alákòóso fún ètò ìgbafẹ́ àti àṣà nípínlẹ̀ Ọ̀yọ́ ìyẹn ọ̀nàrẹ́bù Wàsíù Ọlátúnbọ̀sún tí wọ́n fi síta láti ṣàlàyé pàtàkì ọdún eégún olóòlù nílùú Ìbàdàn ọ̀nàrẹ́bù Ọlátúnbọ̀sún tẹnumọ́ pé èèwọ̀ ló jẹ́ fún obìnrin láti fojú kan olóòlù àyàfi obìnrin tí ó bá jẹ́ ìbẹ̀ta tí ìlú gbàgbọ́ pé wọ́n jẹ́ ẹ̀bùn láti ọ̀dọ̀ egúngún náà. Ọlátúnbọ̀sún fi kún ọ̀rọ̀ rẹ̀ wípé olóòlù kìí rìn bí àwọn eégún yòókù ṣe máa ń rìn nítorí ó ní àwọn agbègbè kan tí olóòlù gbọ́dọ̀ dé láti súre ọdún fún ìlú àwọn agbègbè náà ní ààfin Olúbàdàn Bẹ̀rẹ̀ Òjé Ìdí Arẹrẹ Géètì
agbeni, oríta mẹ́rin, ọjà aba, ayẹyẹ, ọ̀rànyàn, òkè àrẹmọ àbí òkè àrẹmọ ni, agúgù àti ọ̀rẹ́ méjì. ẹ̀wẹ̀ ìjọba ìpínlẹ̀ ọ̀yọ́ ti wá rọ àwọn aráàlú pàápàá àwọn obìnrin láti tẹ̀lé òfin àti ìlànà ọdún eégún nítorí àwọn agbófinró yóò wà ní ìkàlẹ̀ láti rí i pé rògbòdìyàn kò bẹ́ sílẹ̀ lásìkò ìjáde eégún olóòlù. tí ẹ bá wá gbàgbé tẹ́ ẹ bá rántí pé ní ọjọ́ ajé monde yẹn òun náà ni kábíyèsí ọba olúwo tilẹ̀ wò òun ló jáde tí ó ṣe fọ́nrán kan síta láti sọ nípa eégún olóòlù tí àkọ́kọ́ mú wá fún yín yẹn. ṣùgbọ́n ìwé ìròyìn náà tún gbé ìwé ìròyìn ní olúwo tilẹ̀ wò ọba abdulrasheed adéwálé àkànbí ti sọ̀rọ̀ àbùkù sí eégún olóòlù tó ń jáde lọ́dọọdún nílẹ̀ ìbàdàn nínú fídíò kan tó gbé sójú òpó facebook rẹ̀ èyí tó fọ́nká lórí ayélujára báyìí ní olúwo ti ṣàlàyé pé ayé ti lajú ju kí eégún kan máa fi òfin sílẹ̀ pé obìnrin kò gbọdọ̀ fojú kan òun lọ. ọba adéwálé àkànbí wá ṣàpèjúwe àṣà yìí gẹ́gẹ́ bí èyí tó tako ẹ̀tọ́ ọmọnìyàn tí kò sì yẹ kó fẹsẹ̀ múlẹ̀ láwùjọ. gẹ́gẹ́ bí kábíyèsí sọ èyíkéyìí àṣà tó bá tàpá sí òfin ẹ̀tọ́ ọmọnìyàn èmi kì í kópa nínú rẹ̀. àṣà tó bá ti jẹ́ pé yóò máa pa ọmọ nìkejì lára àtijọ́ ni wọ́n máa ń ṣerú ẹ̀ kì í ṣe àsìkò yìí mọ́. ẹ wo orú olóòlù tó wà nílùú ìbàdàn tó ń sọ pé obìnrin kò gbọdọ̀ jáde tó bá jẹ́ ọ̀dọ̀ tèmi nílùú Ìwó ni irọ́ ló ń pa obìnrin ó jáde. olóòlù tí kò bá ti fẹ́ rí obìnrin tó ń gbé nínú ìlú kó máa lọ sínú igbó torí pé kò bá òfin mu kódà ìwà ọ̀daràn ni. gẹ́gẹ́ bí kábíyèsí ọba olúwo tilẹ̀ wò gẹ́gẹ́ bí ó ṣe sọ nìyẹn. àwọn àgbààgbà ilẹ̀ ìbàdàn bí àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ àná ti wá fèsì fún kábíyèsí ọba olúwo tilẹ̀ wò. kí ni wọ́n sọ kí ni wọ́n wí? wọ́n ní àwọn mọ́gàjí baálẹ̀ àti àpapọ̀ ọmọ ìbàdàn fèsì sí ọ̀rọ̀ àbùkù tí olúwo sọ nípa eégún olóòlù. àwọn àgbààgbà nílẹ̀ ìbàdàn náà ti wá fi ìkìlọ̀ ńlá ránṣẹ́ sí olúwo ti ìlú Ìwó ọba abdulrasheed adéwálé àkànbí pé kó dẹ́kun sísọ ọ̀rọ̀ àlùfàǹsá ọ̀rọ̀ tí ó tàbùkù èèyàn sí eégún ilẹ̀ ìbàdàn. ìgbìmọ̀ yìí ní àwọn ṣetán láti gbé ìgbésẹ̀ ńlá tí olúwo kò bá dẹ́kun láti máa sọ ọ̀rọ̀ kò bá kùngbé tako àṣà àti ìṣe ilẹ̀ ìbàdàn. nínú àtẹ̀jáde kan tí ààrẹ ẹgbẹ́ mọ́gàjí nílẹ̀ ìbàdàn mọ́gàjí Asimiyu Aríọrí àti mọ́gàjí Nurudeen Akínadé tí wọ́n fi síta wọ́n ní ohun ìyàlẹ́nu ló jẹ́ pé àṣà àti ìṣe ìlú ìbàdàn di ohun tí kò múmú lọ́kàn àyà olúwo. tí olúwo kò bá ní òye nípa ẹwà àṣà tí kò sì ṣetán láti bu ọ̀wọ̀ fún àṣà tó sọ di ọba aládé kó fi ìwà rẹ̀ mọ ní ìlú Ìwó àti ìpínlẹ̀ Ọ̀ṣun tó wà nìkan kó sì má gbé dé ìlú ìbàdàn tiwa. kò tọ́ sí olúwo lẹ́nu pé kó máa tàbùkù sí àṣà àti ìṣẹ̀lẹ̀ ìbàdàn. ajá dìgbòlugi ni ó sì dàgbà ní ìlú ìbàdàn àmọ́ ìpilẹ̀ṣẹ̀ rẹ̀ kì í ṣe èèyàn gidi tí ìwà rẹ̀ kò sì dáa rárá. tó bá tẹ̀síwájú pẹ̀lú ìwà yìí a ó lọ gbé àwọn ìwà ìdọ̀tí rẹ̀ síta fún ọmọ aráyé láti rí. ìyẹn ni èsì tí àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ nílùú ìbàdàn tí wọ́n fi síta láti ṣe ìkìlọ̀ fún kábíyèsí ọba olúwo tìlú Ìwó lérí ọ̀rọ̀ tó sọ nípa eégún olóòlù nílẹ̀ ìbàdàn. ẹ̀yin gẹ́gẹ́ bí ẹnìkan tẹ́ ń wò wá tẹ̀dẹ̀ ń gbọ́ wá kí ni ìwòye àti èrò titi yín lórí eléyìí pàápàá jùlọ ọ̀rọ̀ tí kábíyèsí olúwo tìlú Ìwó sọ àti èsì tí àwọn mọ́gàjí àti àwọn baálẹ̀ nílùú ìbàdàn tí wọ́n fi ránṣẹ́ sí olúwo ti ilẹ̀ Ìwó.
ẹ jẹ́ ká mọ èrò àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí. Síbẹ̀ kúkú ti mọ̀ wípé ìkànnì yìí ìwòye náà ni a máa ń mú wá. Mo sì máa ń sọ fún yín pé èrò kì í papọ̀, ìwòye kì í papọ̀, a kì í ronú bákan náà. Ojú tèmi fi lè wo ọ̀rọ̀ ó lè yàtọ̀ sí ojú tẹ́yin ó fi wò ó, ojú tẹ́yin náà ó fi wò ó lè yàtọ̀ sí ojú tẹ́lòmí náà ó fi wò ó. Oníkálukú ló sì lẹ́tọ̀ọ́ láti fi èrò àti ìwòye tiẹ̀ hàn lórí ọ̀rọ̀ tàbí ìṣẹ̀lẹ̀ tó bá ń ṣẹlẹ̀ láwùjọ kí a jọ gbé yẹ̀wò. Ẹ jẹ́ á mú èrò àti ìwòye tiyín láàyè comment nísàlẹ̀ fídíò yìí, á kà á sì ṣe àgbéyẹ̀wò rẹ̀. Ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí mo ní ó jáde láti ààfin kábíyèsí Aláàfin tìlú Ọ̀yọ́, ikú bàbá yèyé ọba Bímbọ́lá Akeem Ọwádé, tí ó jáde lórí ìfinijoyè jíjáwé olè léni lórí eléyìí tó wáyé nílùú Ọ̀yọ́ ní àná ọjọ́ ajé Monday. Ṣé ọjọ́ Monday náà ni ọjọ́ ajé Monday, tó sì jẹ́ pé olórí kábíyèsí òun ni ó jáwé oyè lé ìyá gbogbo lórí. Ọ̀pọ̀lọpọ̀ àwọn ọmọ ilẹ̀ Yorùbá òun ni wọ́n ti wá ń fi èrò àti ìwòye tí wọ́n hàn lórí bó ṣe jẹ́ pé olórí kábíyèsí ló wá jáwé oyè lé ìyá gbogbo lórí. Àwọn kan ní bóyá kò sí kábíyèsí nílé ni, ìyẹn Aláàfin. Àwọn kan ní bóyá àṣà àti ìṣe ìlú Ọ̀yọ́ ni pé oyè tó bá ti jẹ́ obìnrin ni ó fẹ́ jẹ́ o, aya kábíyèsí, olórí kábíyèsí ni yóò mọ jáwé oyè lé irú obìnrin bẹ́ẹ̀ lórí. Ìyẹn ni kò yé àwa làwọn ò tí ì lè sọ kankan nípa rẹ̀, ṣùgbọ́n iṣẹ́ ìwádìí wa ń lọ lọ́wọ́ láti mọ ohun tó fà á, ohun tó ṣẹlẹ̀ tí ọ̀rọ̀ fi rí báyẹn, tó fi jẹ́ pé olórí kábíyèsí ni ó wá jáwé oyè lé ìyá gbogbo ìlú Ọ̀yọ́ lórí. Tá a bá ti parí iṣẹ́ ìwádìí wa lórí rẹ̀, á mú wá fún yín tí ẹ sì gbọ́ gẹ́gẹ́ bí ìṣe wa lórí ìkànnì yìí. Ẹ wá jẹ́ kí n mú ọ̀rọ̀ tí mo ní kábíyèsí ọba Ràṣídì Ládọjà, tí ìrètí wà wípé wọn ó gorí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láìpẹ́ láì jìnnà. Ọ̀rọ̀ tí wọ́n sọ lásìkò tí ẹni tí í ṣe Aṣípa ìlú Ìbàdàn tí ó lọ ṣe àbẹ̀wò sí wọn ní ilé wọn tó wà nílùú Èkó. Kí wá ní ọ̀rọ̀ tí ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà sọ? Ẹ jẹ́ ká mú wá fún yín gẹ́gẹ́ bí ó ṣe jáde láti ọwọ́ ẹni tí í ṣe akọ̀wé ìròyìn fún ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà. Ìròyìn ní the Olúbàdàn designate Ọba Ràṣídì Ládọjà has said that he would not delay the filling of any vacant position in the Olúbàdàn chieftaincy line. Ládọjà, in a statement on Monday by his spokesman Adeola Oloko in Ibadan, the Oyo State capital, disclosed this while playing host to the Aṣípa Olúbàdàn of Ibadan land, Ọba Abiodun Koladaisi, at his residence in Ibadan. He said, "I was not in Ibadan when the 43rd Olúbàdàn of Ibadan land, Ọba Owolabi Olakuleyin, joined his ancestors on Monday, July 7, 2025. The former governor of Oyo State extolled the virtues of the late paramount ruler, saying Kábíyèsí Olakuleyin lived an impactful life and gave a good account of himself. There will be no delay in filling every pending vacancy in the Olúbàdàn chieftaincy line," he stated. Gẹ́gẹ́ bí ó ṣe jáde, òun náà lẹ́gbọ́ tí a mú wá fún yín yẹn, léyìí tó ń túmọ̀ sí wípé kábíyèsí ọba Ràṣídì Adéwọ̀lú Ládọjà, tí ìrètí wà pé wọ́n ó gorí ìtẹ́ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn láìpẹ́ láì jìnnà, wọ́n fi ń dá ẹni tí í ṣe Aṣípa Olúbàdàn tilẹ̀ Ìbàdàn lójú wípé àwọn ò ní fífalẹ̀ láti máa fi àwọn tó bá tọ́ àti àwọn tó bá yẹ sí àwọn ipò tí lálàfo ní abala igun Olúbàdàn nínú ìgbìmọ̀ Olúbàdàn tilẹ̀ Ìbàdàn.
wọ́n ní lọ́gán táwọn bá ti gorí àpèrè òun ni àwọn ó bẹ̀rẹ̀ ìgbésẹ̀ láti máa dí àwọn àlàfo tó ti wà ńlẹ̀ ní abala Olúbàdàn, igun Olúbàdàn tilẹ̀ Ìbàdàn nínú igun oyè jíjẹ nílẹ̀ Ìbàdàn. Kọ́ba Èdùmàrè kó jọ̀ọ́ kó bá ní dá ẹ̀mí bàbá sí, kó bá ní fún ọ ní àlàáfíà àti ìlera pípé. Lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè, màá mú bí ètò ẹ̀yẹ ìkẹyìn fún kábíyèsí ọba tó gbéṣẹ̀, ọba Owólabí Ọlákùlẹ́yìn, tí bí ó ṣe wáyé bí yóò ṣe lọ nílẹ̀ Ìbàdàn, màá mú wá fún yín tí màá sì kà fún yín lágbára Ọlọ́run lórí ètò lọ́la lágbára Ọlọ́run láṣẹ Èdùmàrè. Ẹ ṣé bẹ́ẹ̀ sí ń wò wá, ẹ ṣé bẹ́ẹ̀ sí ń gbọ́ wá, ojú tẹ́ fi ń wò wá kò ní fọ́, etí tẹ́ fi ń gbọ́ wá kò ní di láṣẹ Èdùmàrè. Ẹ bá ní pín, ẹ bá ní share rẹ̀ kó lè káàkiri àgbáláyé. Ẹ má ti lọ, ẹ jẹ́ kí n mú fídíò yìí wá fún yín, kẹ́ jẹ́ ká jọ gbọ́, kẹ́ jẹ́ ká jọ wò ó, yóò ṣe yín láǹfààní àti ẹni tẹ́ ẹ bá mọ̀, ẹ jẹ́ ká jọ gbọ́ ká tó máa lọ. Tí wọ́n ti fi dá ọ lójú wípé fibroid ní dà ọ́ láàmú, tàbí wọ́n ti ṣe operation rí ó tún wá padà, mo láyọ̀ láti sọ fún ọ wípé ọ̀nà àbáyọ wà fún ẹ pẹ̀lú ewé àtegbò tí àwọn baba ńlá wa máa ń lò láti máa fi kojú àwọn àìsàn eléyìí tí a lè fojú rí tó máa ń wà nínú kó tó di wípé oògùn òyìnbó dé, kó tó di wípé òyìnbó gbé iṣẹ́ abẹ dé. Bóyá wọ́n wá ti kẹ́fupó ní fibroid bóyá ó ti pẹ́ tàbí ó ṣẹ̀ṣẹ̀ kẹ́fu, wọ́n ti fìdí ẹ̀ múlẹ̀ fún ọ pé fibroid ni, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò rẹ̀ ò ní kó o pè. Bóyá wọ́n ti sọ operation rí tàbí wọ́n ti sọ operation rárá, ṣùgbọ́n ti fi dá ọ lójú pé fibroid ó ń dà ọ́ láàmú, pé fibroid ó wà nú ara rẹ̀, ó wà nílé ọmọ rẹ̀. Ẹ̀rọ ìbánisọ̀rọ̀ tó ń wò lójúmọ́ máwòrán yẹn ni kó o pè, kó o bá wọn sọ̀rọ̀. Ọ̀nà àbáyọ wà láì ní sọ operation. Bóyá wọ́n dẹ̀ ti sọ operation, pé nọ́mbà yẹn, ẹ̀rọ ìbánisọ̀rọ̀ yẹn, o sì mọ̀ wípé bí àwọn kan ṣe ń dúpẹ́, tiẹ̀ náà yóò já sáyọ̀, ìwọ ló sì padà dúpẹ́ lórí ọ̀rọ̀ fibroid. Ẹ pè nọ́mbà yẹn kẹ́ ẹ bá wọn sọ̀rọ̀, ayọ̀ ni ó já sí. Ìwọ náà ó fi yín ṣoyún, ó sì fi ẹ̀yìn rẹ̀ gbọ́mọ pọ̀n lágbára dẹ́dàá láṣẹ Èdùmàrè.